ẹjá tún mọ kíra wa kú dédé àkókò yìí. Ẹwà Èdè Yorùbá TV náà la wà níbi tá a ti ń ka àyọkà olóyin ọlọ́kan òjọ̀kan ìwé láti kà ń bẹ̀. Èyí tá a wá ń kà lọ́wọ́ náà ni Atótó Arére. Àwọn orí tó wà ń bẹ̀ ló ṣe bí ẹni pọ̀ díẹ̀. Orí 20 ni mo láti tẹ̀ síwájú, ṣùgbọ́n kí n tó tẹ̀ síwájú bó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí, ẹ má jáde kúrò níkànnì yìí láì subscribe sí channel yìí látàrí àtìmọ̀ rí àmì nígbàkúùgbà tí mo bá fi fídíò míì síbẹ̀ fún ìgbádùn yín. Ìdí ni pé àwọn ìwé ń bẹ ńlẹ̀ bìbà fún ìgbádùn yín ní àyín, bákan náà láti jẹ́ kóríyá fún àwa tí a ń kà á tá à ń fa àkókò lẹ̀ fún ìgbádùn tiyín àti pàápàá kí èdè àti àṣà Yorùbá kó má parun. Orí 20 Atótó Arére látọwọ́ bàbá wa ọ̀jọ̀gbọ́n òǹkọ̀wé tí wọ́n ti fi kú sàgbà, bàbá wa Ọládẹ̀jọ Òkédìjí. Ẹ wá nǹkan fìdílé ìrọ̀lẹ́ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ lọ́nà àjò ẹkùn mẹ́ran. Nmi tí Àlàbá ti fẹ̀yìn lélẹ̀ tó ti ń rìnrìn ìgbésí ayé rẹ̀ bọ̀ ni ẹnìkan sílẹ̀kùn pèrè. Àlàbá ò tilẹ̀ fiyè sí, onítàn ti wọlé tán kí Àlàbá tó rí. Bó ti rí lọ́rán tí ọjọ́ wéréwéré nítorí pé láìpẹ́ yìí náà lọ sọ yìí dé ọ̀dọ̀ Fọ̀ràwáì. Àlàbá òkú àfẹ́kù o, àkú òdèlé o, àkú aráfẹ́ra kù Fọ̀ràwáì. Bó ṣe lélẹ́yìí tó ti wá yọ wá ńgbà tó ń ronú bóun ó ṣe yọ kúrò nínú gbogbo ohun tó wà lẹ́yìn. Ó rántí pé ní kété tó ń kó lọ́dọ̀dì ẹ̀wù lórí kẹ́yìn, òun sì rí ẹnìkan tóun ò tilẹ̀ fẹ́ rí nísinsìnyí àti láéláé mọ́ pẹ̀lú Fọ̀ràwáì. Ó tún rún létí Adékúnlé àti Dékẹ́ àti Authority. Kí ló wá sí ara Àlàbá ò balẹ̀. Ìbànújẹ́ rẹ̀ ti fò lọ, ó dìde jókòó lórí ibùsùn rẹ̀. Ẹ mọ̀ sí ń wo ẹ kú ọ̀rọ̀ ènìyàn o, ọmọ rí ẹni bá ọ ṣe àgbélépọ̀ tá rẹ yìí o. Ó sì tún rẹ́yìn ọ̀tá rẹ̀ mìíràn. Sámínù tún ti kú, bí Òdì Ẹ̀wù ti kú níjọ́sí, bí Adékúnlé ti kú lẹ́yìn náà. Òdì Ẹ̀wù tó gbà ọ́ sílé, Adékúnlé tọkọ oníṣẹ́ mẹkáníìkì, kí ọ sáà máa pa gbogbo wọn. Ó tún pọmọ tí Dékẹ́ bí, lẹ́yìn náà ó tún fìrònú pa Dékẹ́ fúnra rẹ̀. Wọ́n so Dékẹ́ ló pọ̀ fún Authority, ọ̀jẹ́ kọ́ fẹ́, bẹ́ẹ̀ ló sì ní í fẹ́. Sámínù tó sì tún gbà ọ́ sìn lágbàlagbà, ó tún rán an sọ́run. Ẹ wò Fọ̀ràwáì, gbogbo sinmi ná. Àlàbá mò ń bọ̀, Authority ló rán mi sí ọ wípé gbogbo owó tí wà àti adarí pọ́njọ kó ní báńkì Ìlàrẹ́ òun retí kó o máa kó bọ̀ lọ́dọ̀ òun o. Òní ni pẹ̀lú kò gbọ́dọ̀ dọ̀la sọ́wọ́ rẹ o, bí bẹ́ẹ̀ kọ́ ilé ọ̀la ò ní sú tó fi lọ jábọ̀ fún Àlájì o. Ó ní kí n sọ pé kó o máa bá mi bọ̀ ni, èmi mo sọ pé kó jẹ́ kó o máa bọ̀ fúnra rẹ, torí mo mọ̀ wípé owó náà lè má wà lọ́wọ́ rẹ níhìn. Ibikíbi yòówù tó wá wà lọ kó o fún Authority kí ilẹ̀ ò tó mọ́ o, kí ilẹ̀ ò tó mọ́ o, kó o má lọ fojú kan mi lọ ní àlọ́run lọ́la o. Fọ̀ràwáì ti jáde. Authority sì tún wẹ̀, ńbó ló ń tún wà. Dékẹ́ ti kú nígbà wo? Fọ̀ràwáì ò dúró débi tí yóò dáhùn ìbéèrè. Àlàbá gan tilẹ̀ béèrè ìbéèrè ọ̀hún jáde ni. Bí Fọ̀ràwáì tilẹ̀ dúró ó lè béèrè ni, àmọ́ ẹbọ kan ò lélẹ̀ kó kọjá kú. Àlàbá tún fẹ̀yìn lélẹ̀ lórí ibùsùn rẹ̀. Ìrònú rẹ̀ wá yàtọ̀ sí ti ayé àtẹ̀yìnwá. Ìrònú ọ̀nà àti lọ lókù, lílọ lọ́yà yẹn o. Ọlọ́nlẹ̀ yìí kì í ṣègbàlejò, kí náà nìgbẹ̀yìn bọ̀ yìí kàrí lílọ. Ìlọ́ ń yá oníbodè àtàdé. Àlàbá ń finú tagbọ́n, ó sì ń ronú bóun ó ti ṣe lè jáde nílùú. Owó tó wà lábẹ́ mátírẹ́sì òun ó dá sí méjì lókù, kóun ó kó apá kan fún àwọn ìyàwó Àlájì, tí kóun ó sì kó apá kejì sá lọ. Èwo tiẹ̀ lòun ó kó ìdajì lọ sí, díẹ̀ péré lòun ó mú nínú owó náà. Àwọn ìyàwó Àlájì ni yóò níyókù. Sámínù ti jìyà kú, ohun Àlàbá náà ó sì jìyà iṣẹ́ díẹ̀, ìṣẹ́ àti ìyà. Owó ọkọ̀ lásán lòun ó mú dání ńgbà tóun bá ń jáde, ṣùgbọ́n ilé ọ̀la ò gbọ́dọ̀ mọ́ bóun nílùú o. Àfi bóun bá fẹ́ kú ikú oró, ó tún lè jẹ́ ikú ẹ̀sín pẹ̀lú. Orí ìrònú yìí lọ́wà tí Sínàjá tí ó fi wọlé. Ìbọn ìléwọ́ kan wà lọ́wọ́ rẹ̀. Àlàbá wòkè kó wọlẹ̀, àdúrà tó bá fẹ́ gbà kúnlẹ̀ kó mọ̀ gbà kíákíá báyìí, nítorí pé òṣùwọ̀n rẹ ti kún, ọjọ́ ọkú rẹ̀ sì pé lónìí. O rò pé Mọ́ríàmù lè gbà kó o sún òun lópó, o fẹ́ lọ́kàn balẹ̀. Ọkọ rẹ̀ kú tà ìkú tán, ọgbà ilé rẹ̀ lọ, ó lọ sọ pé kó fẹ́ ọ,
ọkọ̀ fún ọ ọba tá a níbọn ọ̀pá ó sojú Sáfúrátù lọ́ba pa òun náà ó sì tún pọ̀ ọmọ kékeré jòjòló ẹ̀jẹ̀ ọ̀run nítorí ìkúnlẹ̀ abiyamọ ìwọ wá fẹ̀yìn lélẹ̀ nínú ilé rẹ̀ òun mú fàájì ìwọ pẹ̀lú wọn ni yọjọ dé ọ̀dọ̀ aláàjì lálẹ́ òní ọlọ́run ọmọ bá yín dájọ́ lọ́hùn o. Àlàbá dìde jókòó àárẹ̀ hàn lójú rẹ̀ ọ̀rẹ́ láti inú wá bí ó sì ti ń wo ìbọn ọwọ́ Ṣínà ńgbà tí Ṣínà ń sọ̀rọ̀ oògùn akọ bẹ̀rẹ̀ ṣiṣẹ́ ní gbogbo ara rẹ̀. Ìkì mẹ́ta rókù nínú ìbọn yìí ìwọ ni yóò gbà àkọ́kọ́ tí adarí pọ́n ní ìkejì èmi fúnra mi ni ń yàn ẹlẹ́ẹ̀kẹta jẹ. Àlàbá ò lè fọhùn nítorí ohùn rẹ̀ há ó sì gbìyànjú tipátipá ó béèrè pé Mọ́ríàmọ́ kú àbí kí ló wí pẹ̀wù Ṣínà yìnbọn ọwọ́ rẹ̀ kò dún ju bí ìgbà tí èèyàn pàtẹ́wọ́ lọ lẹ́sẹ̀kẹsẹ̀. Àlàbá fò sókè ó sì balẹ̀ gidigidi lórí ibùsùn rẹ̀ ẹ̀jẹ̀ sì bẹ̀rẹ̀ sí tàn kálẹ̀ lórí ibùsùn gbogbo aṣọ orí ibùsùn ti rẹ gbẹdẹgbẹdẹ. Ẹ máa lọ bára yín lọ́hùn-ún ẹjọ́ eléyìí ti kọjá ẹjọ́ tí aráyé lè dá ẹni tí yóò bá yín dá mo fi ọ́ ránṣẹ́ sí yẹn kí n lọ sí Yékẹ́mi náà kí n lọ bá ṣètò adarí pọ́n òun pẹ̀lú rẹ̀ wọ́n jọ ṣiṣẹ́ tí aláàjì ti torí rẹ̀ kú yóò mọ̀ bí tó wọ̀ ń wà bóyá ó tilẹ̀ ti ná nù rẹ̀ ọwọ́ èyí tó ti ná ni yóò ṣe ànámọ́ fún un kóun náà lọ kojú aláàjì lọ́hùn-ún. Òru ti ru ṣètò adarí pọ́n dìde ní yàrá rẹ̀ nínú lérò ní agbẹ̀dẹ̀gbẹ̀dẹ láàrin ìlú Ilé-Ifẹ̀ ọkàn rẹ̀ wá dúró gbain-gbain báyìí ọwọ́ rẹ̀ ọ̀gbọ̀n mọ́ kóun wá kọrí sílé Àlàbá òun ò ní jẹ́ kó mọ̀ pé òun ti pa àwọn ìyàwó aláàjì àtọmọ rẹ̀ òun ó sọ fún un pé orí ló yẹ káwọn sápò nílùú pé kókó wọ̀ ń wá kí àwọn jọ lọ kó fún àwọn èèyàn aláàjì àìmọ̀ bò sí ké ni ò ṣeé jò òun ó ké bò sí tí Àlàbá ó lè jó yóò kó owó náà jáde ibẹ̀ gan lòun ó pa sí níbi tó bá ti kó owó náà jáde òní gan ni ọkọ àti àlè àtìyàwó fojú kara wọn lọ́rùn ọtí ń pa á ní tòótọ́ ṣùgbọ́n kò pa iyè mọ́ nínú ó sì ń tẹ̀ mọ́ ara rẹ̀ létí pé kì í ṣe pé orí òun dàrú sẹ̀ríà lóhun tí òun ṣe ọwọ́ ọlọ́pàá ò lè tẹ òun ṣe bóun ti ṣe ti ilé mílíọ̀nìà ẹnikẹ́ni ò rí òun bẹ́ẹ̀ náà lòun ó ṣe léyìí tóun ó fò ó dá ìjáfara ni ewu lè wà nínú rẹ̀ òun ò ní jẹ́ kílẹ̀ mọ́ bóun nílùú òun ò sì ní fipá jalè mọ́ láéláé ó lè pẹ́ ni ayé ń bọ̀ wá dára fún òun níbi tí ẹnikẹ́ni ò ti mọ̀ ń rí lòun wá sá lọ tóun kọ́ mọ̀ lọ gbádùn owó òun wọlé Àlàbá lọ́ọ̀kan ó súnmọ́ bó ti dọ́jú wíńdò ó ní kóun ó yọjú wọnú ilé kóun ó kí Àlàbá bí ọ̀rẹ́ kóun ó yára bẹ̀rẹ̀ sí ní tàn ǹjẹ́ kí ọkọ sí i ni ó gbọ́ pẹ̀wò ìbọn ó sì yán kò dúró gbọ́bẹ̀ ta ló sì tún wá pànìyàn níyìn èyí ọ̀sá gbọ́dọ̀ gún òun lọ́wọ́ kò gbọ́dọ̀ gún òun lẹ́sẹ̀ bóyá labalábá yìnbọn fún ìdí àtòrì nìyẹn o bí ìjà bá ti dé sáàrin wọn nítorí owó ọ̀hún bóyá ìdí àtòrì ló sì yìnbọn fún labalábá bóyá èrò mìíràn ni wọ́n tilẹ̀ pa pátápátá bóyá àkóbá ni wọ́n fi ìbọn náà ṣe fún labalábá ohun yòówù tó lè jẹ́ ńgbà tó bá yá yóò níyànjú ṣùgbọ́n kò wọ́n mọ́ ẹ lọ báyìí ná ohun tá àjẹ ọ̀gbọ́dọ̀ rùn lọ́nà ọ̀fun ẹni ọ̀tẹsẹ̀ mọ́rìn bóun ò ní dákún èyí tí Ọlọ́run ti bóun bàṣírí rẹ̀ fà ó ń lọ ẹlẹ́rù ló yẹ kó gbé ẹrù rẹ̀ mọ̀jàmọ́sálà mákìn iye yòówù tó ń bá rí ní abo olóòro òun ó lọ kó òun ó sì forí lé ibikíbi tó bá ṣe é lọ ẹni tí ò bá sì kú lè kọ́lé alájà 12 ó lè rọkọ̀ dà sọ́nà kó tó 30 dájúdájú yóò jẹjẹran tó jẹrin lọ kò tiẹ̀ tún ya lérò ní agbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ mọ́ tó fi jáde nílùú kọ́mú tó ń jẹ́ kí àyè òun ọjà pé bọ́yọ̀ òun lè pàdé ẹnìkan tí yóò sọ pé ara wọn nìyí ọkọ̀ rí sí abọ́ olóòro pákílà só ń palẹ̀ ogun mọ́ Àlàbá balẹ̀ lórí ibùsùn rẹ̀ kò gbọ́ nǹkan tí Ṣínàjà tí ó ń wé lọ ṣùgbọ́n ó mọ̀ pé ó ń jáde lọ àjẹpọ̀ òun ò tí ì kú síbẹ̀síbẹ̀ kò gbìyànjú àti dìde nítorí àárẹ̀ fẹ́ máa mú ọmọ ẹni kò sì mọ̀ bí Ṣínà yóò tún padà bí Ṣínà bá padà tó bá bòun lórí ìjókòó kò ní sí àṣìta nígbà náà kò ní tà sílẹ̀ kejì kò dájú pé ìbọn yìí bá òun níbi tó nira bóun ọ̀bá sì tètè dìde tí ẹ̀jẹ̀ bá dà púpọ̀ lára òun ikú náà ni nítorí náà ọ̀rá pálá dìde ó yà á lẹ́nu pé orú ọta náà kò mú òun ó fọwọ́ kejìká rẹ̀ níbi tí ọta gbé bá ó sì rí pọ́kàn kọjá lára ẹran ni
kò dé ara egungun rárá. Jíjó lásán ni ọ̀tá náà jó òun. Ó tètè dọ́gbọ́n àti dá ẹ̀jẹ̀ náà níbi tí ọ̀tá ti jó ń ta, ṣùgbọ́n lẹ́yìn akitiyan gidigidi ó dá ẹ̀jẹ̀ náà. Àlàbá mọ̀ wípé ọ̀rọ̀ yìí wá kúrò ní ọ̀rọ̀ ẹ̀fẹ̀. Ó pinnu pé wéréwéré lòun ó kúrò nílùú nítorí ọ̀tọ́rìtì, nítorí Fọ̀ràwáì, nítorí Ṣínà Játíọ́. Ó tún rántí Ṣítù Adárípọ́n, Ṣítù àti Ìdí Àtòrì. Bóun bá fi Ṣítù lẹ̀ ní abo olóró, Ṣítù ọ̀dà sá lọ. Ńgbà tó bá yá tí òjò ti rọ̀ bọ́ ọ̀rọ̀ yìí téèyàn ti gbàgbé pátápátá, Ṣítù lè tún yọjú bí Fọ̀ràwáì ti ṣe lẹ́ẹ̀kan àìròtẹ́lẹ̀ lòun ó tún rí. Òru òní gan lòun ó dènà àgbákò àìròtẹ́lẹ̀ tó lè ṣẹlẹ̀ lọ́jọ́ iwájú yìí. Kí ìwádìí tó lè ṣeé ṣe, òun ó ti pa Ṣítù Adárípọ́n, òun ó ti padà sí ìlú, òun ó sì ti sá lọ. Kí ilẹ̀ ọ̀la tó mọ́, oògùn ẹ̀tẹ̀ nìkan ló ṣe é pa ẹ̀tẹ̀. Òkú ajá kì í gbó, òkú ẹṣin kì í ta. Ìdí Àtòrí ti wí bẹ́ẹ̀ rí, àbí ta ló tiẹ̀ sọ bẹ́ẹ̀ o? Irọ́ ti ẹni. Àbó tọ́ pé Mọ́ríámà àtìyálé rẹ̀ àti ọmọ rẹ̀ ti kú. Irọ́ yà ni. Ṣínà ń wá ẹjọ́ tí yóò rò kó tó pa òun ni, kóun ó tó sá lọ. Ó yẹ kóun ó lọ sọ fún Mọ́ríámà pé kó lọ kó owó inú mátírẹ́sì òun. Ṣínà ń dá àyájọ́ òun ni, tàbí ó sì fẹ́ kóun ó kówó fún èèyàn mélòníà. Ó pinnu láti dé ilé mélòníà. Bóun bá ti kú nílùú láéláé, òun kò tún bá àwọn èèyàn kéèyàn rìn mọ́. Ẹni tí ò bá bá wọn rìn, ó ti ṣe lè bá wọn daṣẹ́ pọ̀. Ó bọ́ ẹ̀wù tí ẹ̀jẹ̀ ti rẹ, ó mú òmíràn wọ̀, ó kọjá sí ilé aláìsí. Sámínù mílíọ̀nìà, Sámínù tó gba kú òun kú, pàṣípààrọ̀ òun lọ́nà ọ̀run. Ó jáde, ó yálé ọtí kan, ó sì ra ìgò wísíkì kan. Ojú ọ̀nà ló ti sí tó ń mú lọ lọ́nà. Àjín ti jìn, nítorí náà kò yá lẹ́nu pòun ò rí iná ní ilé mílíọ̀nìà. Ibẹ̀ kan gbẹ́rẹ́gbẹ́rẹ́, ṣùgbọ́n èyí náà kò yá lẹ́nu. Ọ̀rọ̀ ti lè ṣe lẹ́dùn lẹ́nu ìyá olè. Pẹ̀lú ìjayà ni Àlàbá fi ń kànlẹ̀kùn, gbọ́n ẹnìkan kò dá lóhùn. Wọ́n ti kó ní tòótọ́ ni àbí wọ́n ti sá lọ? Bí wọ́n bá sá lọ tí wọ́n tó bẹ́ẹ̀, dájúdájú ẹ̀rù ló ń bà wọ́n tí wọn ò fi dáhùn. Kì í ṣe pé oorun ni wọ́n sùn tó bẹ́ẹ̀. Ó ṣílẹ̀kùn, kò tètè rí ibi tí yóò ti tanná lára ògiri, ṣùgbọ́n nígbà tó yá ó rí i. Lẹ́yìn tí ó ń fọwọ́ tá ara ògiri, ó tẹ kinní kan mọ́lẹ̀. Ó dàbí ènìyàn tó sùn sílẹ̀, ṣùgbọ́n nígbà tó tanná ni ó rí i pé ènìyàn ní tòótọ́. Adíjátù ni. Ó sì ti kú, ó sùn sílẹ̀. Ó kásẹ̀ kan kò, ó na apá òsì síwájú. Ẹ̀rù bà Àlàbá, ṣùgbọ́n kó tó máa wá rèrè lórí òkú Àdíjátù, ó tún rí òkú mìíràn nítòsí. Ó lọ wò ó, ó sì rí i pé Sàfúrátù ni. Irú èèmọ̀ wo nìyí? Mọ́ríámà ló pa wọ́n bí. Ó lọ sí ẹnu ọ̀nà yàrá Mọ́ríámà, ó fọwọ́ tá ògiri, ó sì tanná. Ó rí òkú Mọ́ríámà nínú yàrá rẹ̀. Ó bẹ̀rẹ̀ wò ó, ó sì rí i pé ìbọn ni wọ́n fi pa. Ó padà sọ́dọ̀ àwọn òkú yòókù náà, ó sì rí i pé ìbọn ni wọ́n fi pa àwọn náà. Òkú wá ṣe dílọ́dìlọ́ dàálẹ̀ lọ́ọ̀dẹ̀ mílíọ̀nìà. Àkúrun pátápátá, kì í tilẹ̀ ṣe àkúfà. Ta ni lè fẹ́ pa wọ́n bẹ́ẹ̀ láì ṣe Ṣínà Játíọ́? Ṣínà wa ń purọ́. Ó ní òun ò tún parọ́ òun. 6 ni èkìtì wà nínú ìbọn ìléwọ́. 3 ni ó sọ pé ó wà níbẹ̀ lẹ́ẹ̀kan. Àjẹgbó ti lo 3 ṣáájú níhìn. Ó lo ìkẹrin fóun, ó sì fẹ́ lo ẹ̀karùn-ún fún Ṣítù Adárípọ́n. Kọ́ lọ pa lọ́hùn. Bóyá irọ́ ló sì ń pa. Òun àti Adárípọ́n ni wọ́n jọ gbèrò yìí. Orí ìrònú yìí ló wà tó fi fura pé ẹnìkan ṣílẹ̀kùn ẹnu ọ̀nà ta. Ó sáré paná, ó sáré bọ́ sí ọ̀dẹ̀dẹ̀. Ó sì rí ọlọ́pàá kan lẹ́nu ọ̀nà. Fífò ni ó fò bọ́ sí àgbàlá, tó sì tọ́ kiri sórí ògiri àgbàlá, tó sì sá lọ. Bó ti ń balẹ̀ ní òdì kejì ló ń gbọ́ fèrè ọlọ́pàá. Àlàbá họ, agbádá rẹ̀ kọ́ irin kan bí ìṣó lára ògiri àgbàlá. Ó rí i pé kò ṣeé fà. Ló bá bu agbádá lẹ̀, ó sá lọ. Kọ́sọ́sẹ̀ ló fi kọjá rùbéèdì. Mọ́tò elépo ló sì wọ̀dé àyè kókà níbi tó ti gbọ̀nà àbá olóró. Bó ti ń rìn lọ, ó ṣàkíyèsí pé ẹsẹ̀ ṣòkòtò ń tutù. Ó yẹ bẹ̀ wò, ó sì rí i pé ẹ̀jẹ̀ ló wà níbẹ̀. Ẹ̀jẹ̀ tó ń ní àbí agbádò ń kó ẹ̀jẹ̀ lára àwọn òkú ilé mílíọ̀nìà. Ẹ̀jẹ̀ èèyàn sáà ni. Ọlọ́run sì ṣe pé ilẹ̀ ti ṣú, òun ò sì pàdé ẹnikẹ́ni síbẹ̀ náà. Ó gbé erùpẹ̀ ńlẹ̀, ó sì fi gbọ́ ibi tí ẹ̀jẹ̀ wà lára ṣòkòtò. Agbádá ń bẹ lọ́hùn-ún, bóyá ẹ̀jẹ̀ wà lára òun náà. Kí ló ń tilẹ̀ kó sínú agbádá náà o? Kò tiẹ̀ lè ṣe nǹkan kan nù rẹ̀ ju pálí sìgá
odidi ìsáná àti sẹ́ńjì owó díẹ̀ owó yòókù nìyí nínú àpò ṣòkòtò yìí ọ̀sọ̀ yìí títí kò rántí ohun mìíràn tó wà nínú àpò agbádá náà. ǹjẹ́ àwọn ọlọ́pàá lè ti bí agbádá yìí tọ́pọ̀ òun kí wọ́n sì wá òun rí pàápàá láyé tí wọ́n fi ajá fi mú fínlẹ̀ kiri yìí. ajá wọ̀nyí á máa tọpa àwọn ọ̀daràn dénú ihò tí wọ́n bá sá pamọ́ síbẹ̀. ajá kọ́ ni wọ́n àjẹ́ ni wọ́n imú wọn ríran ju ojú ènìyàn lọ. àwọn ni wọ́n fọ̀nà hàn àwọn ọlọ́pàá dé ilé aláàjì ṣùgbọ́n ìgbà tóun ò bá dé sàkánì ibẹ̀ mọ́ ọ̀ràn tí bu ṣe ṣe ẹni tó bá wà nítòsí ni ajá ọlọ́pàá lè fi mọ́fín. ọmọdé ra gbá ó sàmì sí ilé tí pé kọ́ mọ́ bá a sọnù ṣebí gbà tó bá rí gbá ni yóò tó lè rí àmì etí rẹ̀ òun ò ní jẹ́ kí wọ́n rí gbá ó dé Yékẹ́mi ó dé abo olóòro gọ́ngọ́ mìíràn ó tún sọ láìpẹ́ bí sínà já tí ó ti kúrò nílé Àlàbá inú rẹ̀ ń dùn pé òun ti ń parí iṣẹ́ òun tán lọ ṣùgbọ́n ó kù ọ̀kan pàtàkì ìbáàṣe Àlàbá ni ó pa àwọn èèyàn aláàjì o ìbáàṣe adarí pọ́n o ìbáàṣe ìmọ̀ àwọn méjèèjì ìbáàṣe tún ṣe iṣẹ́ ẹni tí wọn ò mọ̀ rárá kò sáà sí ọ̀kankan nínú wọn tí ilẹ̀ ọ̀la ọ̀mọ́ bá lórí ilẹ̀ ayé àjòlé ọ̀run ni wọ́n wà níwòyí ọ̀la àwọn aláìmoore tí mílíọ̀nìyà sọ di ènìyàn tí wọ́n wá fi besú wọ́n tì í sí ikú tán wọ́n tún lọ run ìran rẹ̀ pátápátá àánú òkúnlẹ̀ abiyamọ ò tiẹ̀ sí wọ́n pàápàá wọ́n run odidi ilé pátápátá tọmọtọmọ ọ̀pá tilẹ̀ pátinú gbogbo ó ń fẹsẹ̀ janlẹ̀ lọ ó lọ sí Arùgbéèdè ó ti bẹ̀ wọkọ̀ dé Yékẹ́mi kò wá kó ẹni tí yóò fi ọ̀nà abo olóòro hàn lóru yìí ó ń rìn lọ Fámíà ó sì fẹ́ padà sílé Ifẹ̀ ńgbà tó pàdé ọdẹ kan tó tanná mọ́rí ọdẹ yìí lọ́fọ̀nà hàn tó sì júwèé ilé Ṣítù fún kò sì nà mọ́ títí ó fi débẹ̀ Ṣítù fúnra rẹ̀ ló wá sílẹ̀kùn fún ńgbà tó gbọ́ orúkọ rẹ̀ bí Ṣítù ti sílẹ̀kùn ẹnu ọ̀nà ó mú ìbọn ìléwọ́ rẹ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ yìí ò tilẹ̀ jẹ́ ikún bí ọ̀nà fún rẹ̀ bá ń dún jẹ̀kúnjẹ̀kún ńkọ́ ǹjẹ́ ọ̀jẹ̀kún ǹjẹ́ ikún náà kọ́ ni olúwa rẹ̀ jẹ ìbọn ìléwọ́ ni Ṣítù mú lọ́wọ́ yìí ìbọn ìléwọ́ ni wọ́n fi pa Mọ́ríàmù Sáfúrátù àti Àdíjà ta ló pa wọn ọjàre ẹni abápá lọ́wọ́ rẹ̀ kọ́ lọ́ọ́ fa tán ya ṣé náà tiẹ̀ béèrè ọ̀rọ̀ kankan lọ́wọ́ Ṣítù tó fi ta níbọn pa ò ló yìnbọn lò ó ṣùgbọ́n ó dàbí ẹni pé kò bá Ṣítù náà lábo ẹ̀ẹ̀kan náà làwọn méjèèjì yìnbọn wọ́n yìnbọn papọ̀ ni Ṣítù nalẹ̀ gbàjà ó ń ta wàì kò dájú pé ìbọn bá Ṣínà rárá ó dàbí ẹni pé àtàtàṣe ni Ṣítù ta ìbọn tirẹ̀ Ṣínà tó ń yìnbọn lù Ṣítù lẹ́ẹ̀kan sí i láti jẹ́ kó dájú pé Ṣítù ti kú pátápátá Yínmírín sáré jáde nínú yàrá rẹ̀ Ṣínà yìnbọn ṣùgbọ́n ìbọn ò dáhùn ó bá jàn án ní ìdí ìbọn látàrí Yínmírín ò tún dún pẹ́kẹ́ mọ́ tó fi kú fínfín àánú òkúnlẹ̀ abiyamọ àgbé ńlá bí Àlàbá ti wá bo olóòro ọ̀dẹ̀dẹ̀ ọ̀dárípọ́n ló forí lé ó fẹ́ débẹ̀ lọ́gbọ́ pàù ìbọn nìyí àgbékínrin ọ̀rá dúró ó sì farapamọ́ lára igi ńlá kan ẹ̀rù tó ń bà á pé ejò lè bo oúnjẹ láìpẹ́ orí tí Ṣínà já tí ó jáde nínú ilé náà ìbọn ìléwọ́ rẹ̀ wà lọ́wọ́ rẹ̀ lọ́hùn-ún Àlàbá lẹ̀ bẹ́bẹ́ máa ra igi yìí àtàrí rẹ̀ wú tẹ̀pẹ̀lẹ̀tẹ̀pẹ̀lẹ̀ lọ́rùn rẹ̀ ó ń wo Ṣínà títí òfòrí mọ́ ó mọ̀ pé ìgboro ló padà sí ṣùgbọ́n bí yóò ti pẹ́ tó nígboro kó tó sá lọ ni ò lè sọ kòwé kan bẹ̀rẹ̀ sí ké lórí igi tí Àlàbá dúró sí lábẹ́ Àlàbá retí kí ẹyẹ ìhà kò ha kò sí ẹ̀rọ pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ Àlàbá rántí ìgbà ìwé rẹ̀ ní oko Ìmínì lẹ́bàá Ọ̀yọ́ bí kòwé bá ti ké tí ọ̀sẹ̀ wọn á ní òkú kan yóò kú wọn á ní ẹyẹ yìí kì í ké lásán bọ́ bá ké tó sì ha á jẹ́ pé àìsàn líle kan yóò ṣe ẹnìkan ni kò ní la ikú lọ ṣùgbọ́n láì ha wọn á ní ọ̀dà rárá lọ́jọ́ ọjọ́ náà lọ́hùn-ún ṣebí kí òkú tó kú ni wọ́n ní kòwé tí ké kòwé tó wá ń ké lẹ́yìn tí òkú ti di ẹgbàágbèje yìí ǹjẹ́ nítorí òkú tí yóò kú ló ṣe ń ké ǹjẹ́ ó ń ṣèkì lọ kú ni àbí ó ń ṣe èéfín lọ kú ó ń ròyìn pé òkú ti kú ní Ilé Ifẹ̀ báyìí ó sọ nípa àwọn tó kú àbó sì ti ń ké kó ń tó dé àbó ti ń ké kí ìṣẹ̀lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ṣẹ̀ bóyá kòwé ti ké kó ń tó dé tí ọ̀sẹ̀ tí ò sì ha bóyá ó ti ń ké tipẹ́ tó ń gbọ́ nítorí òun ò sí nítòsí bóyá ọpẹ́ tó ti ń kìlọ̀ fọ̀ ìlòdì àṣà ti kú Mọ́ríàmù ti kú Sàfúrátù ti kú Àdíjà tó ti kú wọ́n ti dèrò ọ̀run òun yìí náà ìbá ti kú
bí kì í bá sórí ọ̀fẹ́ Ọlọ́run ìbọn ló tún dún gbàùgbàù nínú ilé Adárípọ́n yìí kì í ṣẹran ni ṣètò wa pa ń bẹ bí ó ṣe èèyàn onítọ̀hún sì ti kú nítorí pé ẹnikẹ́ni ọ̀tẹ̀lé jáde débi pé wọ́n mọ̀ lé ara wọn lọ ìbámu ọdún kẹ̀wùkẹ̀wù lásán ni ta ní ṣọdẹ ẹranko láàrin ọdẹ ó dájú pé òkú ti tún sùn sílẹ̀ rẹpẹtẹ irú kéké wo wá ní Kòwé ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ké ọjẹ́ dágán tiẹ̀ Kòwé ta ni ọmọ pé ìṣẹ̀lẹ̀ ńlá ṣẹ̀ ọwọ́nú ilé lọ ó bá nu ilé bó ti lérò pé òun ọba ṣètò àti yín mìíràn kólẹ̀ láàrin ọdẹ ó wá gbogbo inú ilé náà kò sì rí ju náírà 12 àti kọ́bọ̀ díẹ̀ tó bá nú àpò ẹ̀wọ̀ Adárípọ́n ṣùgbọ́n ó mú ìbọn ìléwọ́ Adárípọ́n ó sì sa ọta ìbọn 12 ó ti dájú báyìí pé eré ikú ló kù tóun ọmọ ṣe àfi kí Ọlọ́run sì bóun ṣe kóun ó ráàyè sá lọ kọ́wọ́ ọlọ́pàá tó tẹ òun ọlọ́pàá tó bá wá ṣe tán kú kó dóun lọ́nà kóun ó tó kú èèyàn 4 kọ́kọ́ kú náà bóun bá sì tún ráàyè kí mọ́ wọn lè pé 12 bí wọ́n bá wá pa òun náà ẹ̀rín ló ń gàn mọ́rin lọ sọ́run kí sí Àlàbá ni ẹni tí ń padà sílé Ifẹ̀ onítọ̀njọ Àlàbá ní tòótọ́ nítorí ara Àlàbá ló gbé wọ̀ bí ẹ̀wù ṣùgbọ́n ó ti kú òní ènìyàn ó ti di ọ̀rọ̀ ó ti di wín ẹ̀jẹ̀ ti gùn ún lójú òkú tó ti kú lọ ní kàyéfì Kòwé tó sì ń ké tí ọ̀sẹ̀ yìí àfàìmọ̀ lòkú òfin tó ń sùn rẹpẹtẹ láìpẹ́ jọjọ bó ṣe lágbára ìbọn owó òun yìí tàbí ṣùgbọ́n ní tẹ́lẹ̀ ṣùgbọ́n ó wá di dandan báyìí o pé òun ò gbọ́dọ̀ sùn mọ́jú ní àdúgbò yìí bí ìyá bá jẹ ìwòfà arántí ilé ọkàn ilé bẹ̀rẹ̀ sí fa Àlàbá kọmọ ìlú bàbá rẹ̀ gan ṣùgbọ́n ó kó ìmìnì tọ́gbọ́njú sí ń fà á bí òun farin àárò ilé ń sọ ó pinnu lẹ́sẹ̀kẹsẹ̀ pé Ọ̀yọ́ lòun ó lọ òun ó sì ti bẹ̀ lọ sí ìmìnì òun ó lọ wádìí ibi tí bàbá òun ti wá bóun ò bá sì rí òun ó tún wádìí ibi tóun ti lè rí ìyá òun nítòótọ́ kì í ṣe iyì àti ẹ̀yẹ ló ń fi kú ọ̀ nílé bẹ́ẹ̀ ni àbọ̀n yìí náà ò sì sunwọ̀n ṣùgbọ́n a kì í gbà kàtà lọ́wọ́ akitì a kì í gbalẹ̀ bàbá ọmọ lọ́wọ́ ọmọ kó ń wọ́n sàtún débẹ̀ wò bóun ọ̀bá rọgbọ òun kọrí sọ́nà ibòmíràn gbogbo ilé ayé ni ìlú òun báyìí kì í ṣebí kan ṣoṣo mọ́ ayé ò sì lè gbóná mọ́ òun nítorí ilé alákàn kì í gbóná mọ́ alákàn ó fi fún Àlàbá ni ó padà sílé Ifẹ̀ kòròfo ìyàngbò tí afẹ́fẹ́ ń gbé èpò lásán Àlàbá gidi ò sí ń bẹ̀ nítorí pé àdá Àlàbá ò tilẹ̀ fi ibi pẹlẹbẹ lélẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kò fi egun lélẹ̀ àdá rẹ̀ dógun ni ó fi ẹnu gúnlẹ̀ ó gbé èkù sókè ta ni yóò gbá èkù yìí mú tí yóò mọ̀ fi àdá ọ̀hún bẹ́ nìyàn Àlàbá ni àbí Àlàbá ni wọ́n fi àdá ọ̀hún bẹ́ Àlàbá ọ̀mọ̀ kò sì bi ara rẹ̀ léèrè báyìí ńlá parí orí ogún àtótó arére látọwọ́ Ọládẹ̀jọ Òkédìjí ẹ gbìyànjú láti subscribe sí chánẹ́ẹ̀lì yìí kò sẹ́ ní mórí iṣẹ́ yá Ọlọ́run ní pín nípa àánú Ọlọ́run alààyè ò ní fẹ́ nìkọ̀ọ̀kan yín sílẹ̀ àjọ ń gbádùn ara wa ni o bọ́ bá wá wò yín Àkàndá mo ní tó wò yín tẹ́ fẹ́ kún Àkàndá lọ́wọ́ lórí ìkànnì yìí orí ẹyọ kan tẹ́ lè ṣe náà ni wípé bẹ́ẹ̀ bá ń bá ìpolówó ọjà pàdé ń bẹ̀ ẹ má skip ẹ farabalẹ̀ wò ó gbogbo ẹ̀ náà kò ní ju ìṣẹ́jú kan ìṣẹ́jú méjì ìṣẹ́jú mẹ́ta lọ tẹ́ bá farabalẹ̀ wò ó òun náà ló fi lè láǹfààní tó lè ṣe Àkàndá bóyá nísìn àbí lẹ́yìn ọ̀la eléyìí tó lè jẹ́ kí akitiyan yìí kó máa tẹ̀síwájú mi ò pé ká ẹ mówó wá o mi ò sì ní lọ́kàn láti tà á bí kì í ṣe pé fún ìgbádùn yín àti gbígbé èdè àti àṣà Yorùbá lárugẹ torí láti jẹ́ kí gbogbo yín ó mọ̀ wípé ọ̀nà kan ńkọ́ la fi lè gbé èdè àti àṣà Yorùbá lárugẹ ọ̀nà kan kọ́ la fi lè mú èdè Yorùbá wú àwọn ọmọ Yorùbá lórí láti lè wù wọ́n sọ bí kì í ṣe pé ká sa ipá wa ká sì lo gbogbo okun àti agbára wa láti mú èdè Yorùbá ká láti gbìn sọ́kàn àwọn ọ̀dọ́ tí ń bọ̀ lẹ́yìn àwọn èwe tí ń bọ̀ lẹ́yìn àti ìran tí ń bọ̀ lẹ́yìn wá ọ̀la kí ni mo lẹ́ẹ̀lẹ́ sí òun náà ni wípé bẹ́ẹ̀ bá bá ìpolówó ọjà pàdé ńbẹ̀ ẹ má skip ẹ farabalẹ̀ wò ó iye ìgbàkigbà tó bá gbé ìpolówó wá ìrànlọ́wọ́ ẹyọ kan tẹ́ lè ṣe fún Àkàndá tó lè padà wúlò fún mi lọ́jọ́ iwájú àánú Ọlọ́run alààyè ò ní fi sílẹ̀ iná ò ní tán wo yín ẹ̀ ní di aláìní bẹ́ẹ̀ lẹ̀ ní tọrọ jẹ àpò ìyẹ̀fun yín ò ní ṣòfò kólòbó òróró yín ò ní gbẹ ẹ má gbàgbé láti subscribe sí channel yìí
Ẹwà Èdè Yorùbá TV àtàwọn chánẹ́ẹ̀lì àkàndá tó kù, Àkàndá Ọ̀rọ̀ Awíkonko Live, Àkàndá Ọ̀rọ̀ Awíkonko Live, Ìkóríta Kò Yé Mi, Àṣà Yorùbá TV, Òwe Yorùbá TV, Oríkì Yorùbá TV àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ má gbàgbé ẹ lè darapọ̀ mọ́ mi lórí Telegram tí ẹ bá fẹ́ ní oore ọ̀fẹ́ sí àwọn iṣẹ́ tó ń tọwọ́ mi jáde bí àwọn ewì mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Orí Telegram nìkan la ti máa láǹfààní àti YouTube àti Facebook +1 937 969 0257 +1 937 969 0257. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi, bẹ́ẹ̀ ni ò ní parun. Orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́. Ájú wa ṣe o.